kìí ṣe òun nìkan nìṣẹ̀lẹ̀ o nítorí pé òun jẹ́ pé wọ́n tẹ̀léra wọn wọ́n pa mùsùlùmí ní Kòsófò náà o yàtọ̀ sí nínú wọ́n pa àwọn ní Kòsófò náà ọkọ̀ yìí pé Tinubu Bosnia generally ló ti pọ̀ jù ṣàpé ìlú kan péré la fẹ́ ṣàpèjúwe tàpé ní Srebrenik genocide ẹgbẹ́ òsè Srebrenik yẹn àwọn mùsùlùmí bẹ̀ nítorí tí wọ́n fi pa wọ́n gangan ni pé wọ́n gbàgbọ́ pé àwọn ní ẹ̀mí gbogbo mùsùlùmí kí ni o Bosnia ó dàbí Ìwó ó dàbí Ìlọrin ẹgbẹ́ mẹ́sàn ní gbogbo Ìbàdàn ní gbogbo Ọ̀yọ́ tẹ̀ ìgbésẹ̀ àwọn òkè ògùn yẹn wọ́n máa ń wò wọ́n bí Islam wọ́n ní Islam owó ọ̀pọ̀ ní orúkọ Ọ̀yọ́ state kan tí wọ́n rẹ̀ kẹ́ wọ́n ló pé ìjọ tó wọ́n wá bá tábà ìjọ tí agbára wa bá ka yín á parí ni àwọn wò yí pé táwọn bá ti reduce ìlú ní máa ń fi àwòrán ẹ̀sìn hàn jù ìjáàbù ìrun kíkí yídì ẹ̀rọ bọ́yẹ̀ wà Mákà ní ọbádàsìkò ọdún wọ́n fẹ́ ìlú ẹ̀ tí ń bí wọn ní Islam ẹ̀ tí ń bí wọn generally inú ń bí wọn nípa mùsùlùmí gbogbo Bosnia tí wọ́n 52% àwọn Orthodox Christian ní Bosnia àwọn ni wọ́n wọ ọ̀dà wípé bí 30% àwọn yòókù bí 8 àbí 10 kọ́ni àwọn jẹ́ Catholic Orthodox Christian àwọn lọ sí bí 30 àwọn Catholic wọ́n lọ sí bí báyà bí 80 ní ọmọ òkàyẹ bìdínkọ̀ àmọ́ Muslim wọ 52 àwọn kan wá ń bẹ̀tà náà pọ̀ báyà bí 1% àbí àwọn ọ̀lẹ́sìn ẹgbọ́n méjì náà ọmọ ìyá wọ́n àlẹ́sìn àkàtà ń pè mọ́mọ́ ni o ọmọ ìyá ìgbà tí wọ́n dé ìlú Srebrenica ní Srebrenica àánú Srebrenica gangan ló pọ̀ lú Srebrenica genocide wọ́n ń pè Israel yẹn July 11 1995 wọ́n sì pa mùsùlùmí fún odidi ọjọ́ mọ́kànlá ọ̀nà márùn kan bẹ tí kò sẹ́ni tó fẹ́ kọ́ nípa mọ́sí pa mùsùlùmí tí ò ní dá kọ mára mú number 1 àwọn tí a bá ká máa mọ́sálásí wọ́n pa wọn kan ní wọ́n rẹ̀ ní gbogbo ọkùn bẹ̀ débi bí ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí lẹ́yìn ìgbà tí nǹkan rọlẹ̀ lẹ́yìn bí ọdún kan wọ́n tó lè kírun bẹ̀ lẹ́yìn bí ọdún kan wọ́n dẹ̀ rí orípa ẹ̀jẹ̀ ẹni ẹbá ká mọ́sálásí wọ́n pa síbẹ̀ number 2 wọ́n kó àwọn kan lọ sí kámpù ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n kó lọ sí kámpù yìí 70% tí wọ́n obìnrin torí gbogbo ẹ̀ tí wọ́n pa pátá òkà gbogbo mùsùlùmí tí wọ́n pa ní Srebrenik yẹn ó jẹ́ 8,372 láàrin ọjọ́ mọ́kànlá pé ìlú yẹn nìkan ni o mùsùlùmí tí wọ́n pa bó ní àpọ̀ o ọ̀gá ọ̀pọ̀ débi pé àwọn European countries sọ pé kò bójú mu ká má sòdodo wọ́n dẹ̀ fìyà jẹ àwọn olórí sọ́jà Christian yẹn wọ́n fìyà jẹ wọ́n rán wọn lẹ́wọ̀n gbére níbi tí àwọn gbogbo àwọn ẹ̀rẹ̀ tó champion àti react gan ètò ṣe mùsùlùmí ọdún Saudi Arabia ṣiṣẹ́ gan ìgbà tí Afghanistan bẹ̀rẹ̀ sí máa lérí ìgbà yẹn ni wọ́n ń rọ Saudi Arabia kọ́kọ́ bá Afghanistan sọ̀rọ̀ ní Saudi Arabia náà fi dìde pé ẹsẹ̀ a máa pa wọ́n Saudi Arabia kópa tó dáa Egypt kópa tó dáa Syria kópa tó dáa ọ̀gá gbogbo wọn ní Turkey àmọ́ gbogbo ògbà tí Turkey náà wà ní òṣòro rẹ̀ Turkey wò wọ́n ràn ní ó ní òṣìyẹ olóyẹ kó kìpù wọn wípé kíyà má jẹ wọ́n torí ọ̀dọ̀ Turkey ní Islam wọ́n ti wá àmọ́ wọ́n ti báyé Turkey jẹ́ sẹ́ẹ̀mọ̀gbà àdògán náà rẹ̀sẹ̀ débẹ̀ ó ẹ̀sẹ̀ rí fọ́ọ̀mù Turkey ni so Turkey ò rójúráyé rẹ̀ bèèrè sí pé àrójúráyé ibi tí iṣẹ́ rẹ̀ dé nígbàtí Islam fi wà Turkey so àwọn èèyàn wọ́n padà react ilé ẹjọ́ àgbáyé wọ́n sẹ̀tì ẹ̀ kó lè fìyà jẹ àwọn tọ́pọ̀ àwọn mùsùlùmí
kódà ní May 2024 tó kọjá yìí, àjọ ìṣọ̀kan àgbáyé wá kéde pé July 11, every July 11 kí gbogbo àgbáyé kó máa ṣèrántí òkú mùsùlùmí tí a pa ní Bosnia, kó máa fi ṣèrántí ẹ̀ torí sẹ́tẹ́ bá dé sàárè èèyàn, àwọn èèyàn tí wọ́n ra pa láàrin 1992 sí 1995 generally kò sí sàárè kẹtẹ́ ẹ̀dùtẹ́lù kúsọ̀, ṣùgbọ́n tẹ́ ẹ bá dé sàárè àwọn ará Srebrenik, tẹ́ ẹ bá dé sàárè tiwọn tó wá tọ̀ tí wọ́n lé nítorí wípé títí di last year wọ́n ẹ̀sẹ̀ ń gbókù ní ìlú sàárè títí di last year, tó yẹ pé tí wọ́n gbé sọ́kàwé tí wọ́n máa gbé fún tọ́lẹ̀tì, wọ́n gbé sọ́kàwé, wọ́n wá kó àwọn mùsùlùmí sínú sọ́kàwé tí ó kù, wọ́n wá da ìpèlè wọn lórí, wọ́n ṣe bẹ́ẹ̀ pẹ̀lú alààyè ju alààyè tí wọ́n kó sínú sọ́kàwé tí ò tí kù rárá tẹ́jẹ́ mùsùlùmí, wọ́n ṣe bẹ́ẹ̀ fún wọn ju àwọn òkú tí wọ́n fẹ́ kó wọn pamọ́ lọ. Ẹ wo 29 years wọ́n ṣe celebration 29 years tẹ́ ti pa àwọn, wọ́n sì wá thousands tí wọ́n tí ò rúkọ ẹ̀. Bosnia ṣe 29 years táwọn Christian pa wọ́n sì wá thousands tí wọ́n fẹ́ káwọn kan rúkọ ẹ̀ káwọn lè lọ ṣe sí àwọn sàárè ìtàwé. Bọ́ ọba lọ́ọ̀fẹ́ ẹ̀gbọ́n nítorí ọba dé sàárè jàmá torí pàtí òkú tó di àsìkò kan wọ́n sí òkú ní sàárè kọ̀ọ̀kan mọ́, wọ́n gbẹ́ sàárè wọn pọ̀, wọ́n á gbẹ́ nǹkan bí rúbù kìlómítà kan, rúbù 1/4 kìlómítà kan, wọ́n á gbẹ́ wọ́n lè tó kù sílẹ̀ ẹ̀rù owó ṣe lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n á bò wọ́n lẹ́ẹ̀kan 1/4 kìlómítà kan, wọ́n á gbẹ́ lọ sílẹ̀ báyìí tí wọ́n tó ń tì lọ́wọ́ àgbẹ̀ wọ́n wá tó kó àwọn mùsùlùmí sílẹ̀ tí wọ́n pa. Àwọn kan bẹ ẹ má gbàgbé ó ti tó 20 years gan táà gan ti rán ilé tí ọ̀rọ̀ Bosnia. Àbílò kan bẹ tí mo sọ fún ó lẹ̀ ń bẹ́ bí sìn, wọ́n á mú àgbélébùú wá gbà lé àwọn mùsùlùmí lórí tí ó wọ agbárí wọn. Wọ́n ń rèébù wọn, àní wọ́n ń rèébù ìyá àtọmọ rẹ̀, ọmọ tí ò tí tó kankan, wọ́n rèébù jẹ́ ìṣíjú ọmọ tí ayé fi dákẹ́, wọ́n tún wá rèébù ọmọ náà wọ́n fàdí ẹ̀yà. Kò sí ìyà tí wọ́n fi jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀. Ìlú yẹn di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, ìlú ẹkún wọn ń pè. Ìlú yẹn wà ní àwọn ìlú tẹ́ẹ̀rí àìmọye obìnrin tí ọ̀lọ́kọ kí ló dé gbogbo wọ́n ṣe pa àwọn mùsùlùmí nínú jẹ́lẹ̀ mọ̀ pé 70% ìdájá pa ọkùnrin wọ́n á fa àwọn obìnrin lẹ̀. Wọ́n pọ̀ obìnrin náà ṣùgbọ́n ọkùnrin gẹ́gẹ́ ní tájẹ̀tì wọn torí pé àwọn obìnrin yẹn wọ́n à nílé ṣẹ̀ṣẹ̀ mọ́ lẹ́yìn wọn, wọ́n à sì nílé gbó ta pẹ̀sí díẹ̀ sí torí èrò ń gbà tẹ́kùn pa wọ́n ni pé ẹ ti gbórí jáde jù ẹ ti wọ́n jẹ́ mùsùlùmí. Bosnia yìí akẹ́kọ̀ọ́ jẹ́ Christian country ẹ̀fọn pa wọ́n tí ń bẹ́ẹ̀ nù wọn nù ẹ̀fọn pa wọ́n. Ní Nàìjíríà lónìí tí ìjọba wa náà sì gbọ́ àwọn tó sọ yí pé àwọn mùsùlùmí ọmọ ìyá wa wọ́n fẹ́ dá sẹ̀ríà kanṣu lẹ̀ ṣé sẹ̀ríà kanṣu ṣe pè sí sọ́jẹ́ mọ́ bóòlù ẹsẹ̀ fẹ́ expect yí pé àwọn sọ̀pọ̀tì ẹ̀yìn tẹ́rí tí àwọn olóṣèlú àwọn pátì ta mọ̀ tẹ́bálà ń yá lọ àdìsọ́rọ̀. Àmẹ́ ìjẹ́gbéra yìí ní Yorùbá nation tọ́jọ́ pọ̀ pọ̀lọpọ̀ ní Christian àbí ẹlẹ́bọ ni tẹ́ẹ̀lẹ́ ń sọ gbólóhùn ọ̀tẹ̀ jáde against àwọn mùsùlùmí tẹ́ wá gbéwù mi rẹ̀ ní ìṣẹ̀ pé ká máa yá lọ àní sọ́pọ̀tì yìí ẹni bá sọ́pọ̀tì yìí pọ̀ gbọ́n ni ìjọ tó bá gbọ́n yóò kú lẹ́yìn yìí ìjọ tó bá súnmọ́ yìí dáadáa tó bá mọ bí ní ṣe bí tó bẹ́ẹ̀ ṣe yé ti láàmù tó a máa wò yí pé ṣé tá a bá wá sọ́pọ̀tì yìí sẹ́yìn ní sọ ọ̀rọ̀ wa dà gẹ́gẹ́ bí Bosnia gbogbo wọn ni wọ́n jọ sọ pé àwọn yá lọ
torí kọ́ńtì ti fọ́ àti mùsùlùmí àti kírísítẹ̀nì ní Bosnia gbogbo ọ̀nà ọjọ́ tó pààrọ̀ ìyá lọ ṣùgbọ́n bá ṣe gbòmìnira tó ń báyìí ní 1992 ni wọ́n wòye pé bàbá ń dìbò ń bí muslim ó sì máa rọwọ́ mú ẹjá reduce paper wọn wà pa wọn àwọn tó ní ọ̀tẹ̀ ìlú wọn ti lé mú tipẹ́tipẹ́ ẹ̀yin náà pé ilẹ̀ Nàìjíríà ò tí ì fọ́ tẹ́ ti ń gbógun tàwa mùsùlùmí bí ọ̀pọ̀lọpọ̀ pàtẹ́lẹ́ sọ̀rọ̀ nípa Haúsá ẹ sọ ní sọ ọ̀tẹ̀ ni Haúsá ń ṣe mistake Yorùbá náà ń ṣe ẹ sọ mistake yẹ bẹ́ẹ̀ bá ṣe sọ lẹ́gbẹ̀bọ̀dì náà ṣe sọ àwọn náà ní mistake tí a ká sọ bí everybody gbọ́dọ̀ ṣe kéré ṣùgbọ́kẹ́rẹ́ á mọ pẹ́ẹ́lẹ́ sí nítorí ìkórìíra tẹ̀ ní sẹ́sì kí everybody lọ rí gbọ́ iye dáadáa yí pé ìyàtọ̀ jẹ wá ní Bosnia tí gbogbo àgbáyé recognize tí wọ́n fún lọ́jọ́ July 11 àwa náà ń sọ fún yín wípé irú ẹ̀ àní gbàkọsẹ̀lẹ̀ ńlẹ̀ Yorùbá o àìhá àtàlẹ́nàdẹ́nà níjọ́ yẹn irú àwa kò sí Bosnia tó bá sì wà kọ̀ọ̀kan àbí wọn láṣeyọrí ṣùgbọ́n àwa níbi ìyà kankan ò ní jẹ́ mùsùlùmí àwọn ọ̀pá pààyàn àṣìlá gbogbo ti ẹnì kankan ẹlẹ́bọn ṣẹbọ̀ rẹ lọ́tọ̀ kírísítẹ̀nì ṣe ti ẹlẹ́tọ̀ ìwọ́n tó bá rẹ ní Yorùbá nation máa nation rẹ àwọn ọ̀pọ̀ ṣe Yorùbá nation tí àwọn ọ̀fọ́ Nàìjíríà àfọ́nà tí Nàìjíríà ọ̀fọ́ tó bá wá fọ́n kápẹ́lá bí àwọn olóṣèlú ní ààrẹ takò wọ́n oníkòsí bá rẹ ṣe àwọn bàbá wa tí mẹ́bí ò lè ṣe àwọn tó ní fẹ́ẹ̀mù bí olóṣèlú nìkan ẹ̀yìn ọlọ́pàá ẹ̀ ní sẹ́yìn ẹ̀ ṣe majority ẹ̀yìn pílẹ̀ náà ẹ̀ ní sẹ́yìn ẹ̀ ní ṣe majority ẹni tó kó gbogbo àjọ tó lè ní sẹ́yìn náà làwọn òṣèlú political parties ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ ń rú ní orúkọ Christianity pé ẹ̀yin ẹ fẹ́ ya ilẹ̀ Yorùbá àbí ẹ̀ ń rú ní orúkọ ìṣẹ̀ṣe pé ẹ fẹ́ ya ilẹ̀ Yorùbá àwa ò ní tẹ̀lé yín bẹ́ẹ̀ bá sì dájà lẹ̀ pẹ̀lú wa tẹ́ bá bá wa ní o àbáyíjà wàláì bẹ́ẹ̀ bá bá wa jà àbáyíjà wàláì lẹ́ẹ̀kẹ́sì bẹ́ẹ̀ bá wa bá wa jà àbáyíjà àwa ò ní jẹ́ kí Bosnia orí bíi ti ara ẹ̀ ní ilẹ̀ kíni o káàárọ̀ òjìire kó ni wá yí ó ń kánú ẹgbẹ́ wọn ṣe ń sọ yìí gbogbo Christian tó jẹ́ ẹni tó jẹ́ déédéé ọ̀yẹ́kọ́ bẹ̀rù lóṣèlú ọ̀dà ká máa pẹ́ nìkan káàkiri sẹ́yìn wo ní ìsìnkú sọ pé àjọ ni owó ní àjọ ni owó àpọ̀jù yìí lọ ṣùgbọ́n iná ẹnu bẹ́ẹ̀ sí mọ́ iná lẹ́tọ̀ọ́ sí ibi táwọn náà ti lẹ́tọ̀ọ́ wà tẹ́ ẹ ti ní ẹ̀tọ́ majority táwọn lẹ́tọ̀ọ́ majority àwa àgbà fún ẹ̀tọ́ orin pé ẹ pọ̀ jù níbi tẹ́ ẹ bá ti pọ̀ jù ibi ẹ bá ti pọ̀ jù tẹ́ ẹ bá gbẹ ẹ̀tọ́ tó pọ̀ jù ẹ pọ̀ jù mẹ́rin ṣùgbọ́n ibi tẹ́ ẹ bá ti pọ̀ jù ẹ lẹ́tọ̀ọ́ àti gbẹ ẹ̀tọ́ tó ṣẹlẹ̀ tó pọ̀ jù ẹ rẹ́ àwọn tó pọ̀ jù tẹ̀yìn dáhùn nìyẹn o dáhùn nìyẹn o àwọn ọ̀ṣọ̀tẹ̀ àṣì injustice àní yẹ̀yẹ̀ jẹ àní gbógun tì í ṣùgbọ́n tẹ́ bá fẹ́ yẹ̀ wá jẹ àníbà bẹ́ẹ̀ bá fẹ́ gbógun tì í àníbà Yorùbá nation tí ń pariwo lọ́wọ́lọ́wọ́ nìkan àti tẹ̀lé kọ́lá àmọ́ dáadáa àríwá náà lè ti jáde àwọn Muslim ti ń bẹ lẹ́yìn yín ẹ̀kọ́ bẹ́ẹ̀ wọ́n à lè bá Yorùbá nation fún yín àti Christian wọn ṣé táwọn ó tó bí àti sọ pé òun fẹ́ gba Yorùbá nation lọ́wọ́lọ́wọ́ báyìí ẹni tí ò ní sọ̀rọ̀ ọ̀gbẹ́ táwọn sọ bẹ́ẹ̀ Christian Association of Nigeria ẹ̀kún tí lẹ́yìn ìbá sọ bẹ́ẹ̀ kí lẹ́jọ́ sọ bẹ́ẹ̀ wọn náà làwọn wíwá àti ẹ̀ sọ bẹ́ẹ̀ pé ẹ̀ gbọ̀ngàn tó bá padà fọ́ ọwọ́ olóṣèlú lọ́nà máa kọ́fọ́ sí àwọn ọ̀faramọ́ kọ́fọ́ abẹ́ lọ́kọ́lọ́mọ́dé ọ̀fọ́ káwà lẹ́yọkan ká máa gbádùn ara wa àmọ́ tí ọ̀bà wá fọ́ kọ́nà jẹ́ ti ọ̀nà àlàáfíà tó bá fọ́ sọ́wọ́ olóṣèlú ọ̀pọ̀lọpọ̀ tí ọ̀bà fọ́ sọ́wọ́ olóṣèlú wọ́n wà lóko pẹ̀lú ara wọn ni o ẹ̀dú olù yìí káàró òdú olù wa bàbá wa Bísí Àkàndé ó ti sọ títí òdòdó ọ̀rọ̀ ó ní tí ẹ bá ní kí Yorùbá máa lọ 100 ọdún tí Yorùbá bá ya kúrò lára Nàìjíríà wọ́n máa jà lónìí 100 ọdún ìhun tí ó dìjà ó ti pọ̀ lọ́rẹ̀rẹ̀ làwọn òfin faramọ́ ẹ̀yin tẹ́ ẹ̀ sọ pé ẹ fẹ́ ya lọ hatred ni ẹ̀ ń polówó ẹ̀ẹ́dí pẹ̀lú problem wa yíya lọ kọ́ ni solution problem wa because àwa gangan ni problem ara wa
àwa la bàjẹ́. Haúsá bó ṣe bàjẹ́ tó ó fi ní ara wọn láà. Ìgbò báwọn náà ṣe bàjẹ́ tó wọ́n fi ní ara wọn láà. Yorùbá bó ṣe bàjẹ́ tó wọ́n fi ní ara wọn láà. Haúsá kọ́ ló kó bá wa. Ìyà tí ń jẹ Haúsá ẹ tọrọ rẹ̀ pé kọ́lọ́run wọn pààrọ̀ ẹ̀ sọ́dọ̀ wa kọ́ wá gbé ti Yorùbá fún ọ. Inú Haúsá máa dùn. Ìyà ń jẹ Haúsá náà. Ìyà tí ò ṣe é tọrọ pé kọ́lọ́run bá ní exchange ẹ̀. Èpè burúkú ni. Ẹ máa sọ̀rọ̀ bí ìsìn fún wa. Kèé ṣe pé ẹ fẹ́ràn ọmọ Yorùbá lẹ́fí ń sọ wípé kí Yorùbá máa ya lọ, kí Yorùbá ó sì ya lọ. Ẹ dákun kí ló wà nílẹ̀, kí ló wà nílẹ̀ tẹ pìpì àlẹ̀ tẹ́ ẹ fi fẹ́ jẹ́ kágbàgbọ́ wípé tá a bá ti ya lọ ní tẹ́ ẹ gbé fún àrè tá a fi máa ṣe dáadáa. Kí lẹ̀ ẹ́ ṣe náà ẹ sọ. Ṣé ìsọmọ Yorùbá ní nira wọn láà ní mákẹ́ẹ̀tì ni? Ibo mákẹ́ẹ̀tì làwa. Ìgbà tí ń ní ara wọn lára làwa dá Islamic market lẹ̀ nítorí pé a ní authority ní area àti tá a dá sí láti sọ wípé ọ̀gbọ́dọ̀ pa ọ̀wọ́n. Àwa gẹ́gẹ́ wá wọ́ ọ̀dá, àwa tí wà wọ́ ọ̀dá, àwa la produce àwọn olóṣèlú tí wọ́n ń fi ara ní wá. Ìnira tá a ní wọ́n ń pè owó, wọ́n ń pè owó, wọ́n ń pè déédéé. Wọ́n pè ti Ìgbò fún, wọ́n pè ti Yorùbá fún, wọ́n pè ti Haúsá fún. Bọ́mọ Haúsá ṣe lámàá náà mọ́ nínú tẹ́ẹ̀lẹ̀ rílẹ̀ Haúsá ni pé ìyà títí ọ̀jẹ̀ wọ́n tó Yorùbá. Ṣé títí tí a ọwá tó tí ẹ̀? Àwọn òwò náà kó owó títí tí a fún tẹ́sẹ̀ bá gbà wúrú ọlọ́ béèrè. Gbogbo empowerment nínú ìjọba tó ṣe empowerment jù ìjọba Buhari. Empowerment tí Tinubu gẹ́ ń ṣe ní ìsìn táà ní òun kọ́ ní solution síbẹ̀ èyí táà ní òun ṣe solution kò tó dé ilẹ̀ nílẹ̀ Yorùbá. Ó délẹ̀ nílẹ̀ Haúsá ju rádaràdá táwọn èèyàn wá ń ṣe ní ọ̀dọ̀ wa bí lọ. Tí ìbá ṣe pé Tinubu jí ọmọ Yorùbá tí wà ayé dáàmì àtàrà àlú yí àtolóṣèlú yí tí wà ayé dáàmì sẹ́ ìṣẹ́ta ní kèé ṣe pé tó bá wà Nàìjíríà lára bí ní Yorùbá èyí tí mo wí ẹmú lọ bàbá ń ya lọ ẹ̀lé pàwá o àjọ ya lọ náà ni bàbá fẹ́ pín Yorùbá country tuntun a fi pín bá a bá ṣe pọ̀ tó ní kẹ́ẹ̀mọ̀ yẹn o kẹ́ẹ̀mọ̀ rẹ̀ bẹ́yà ìwọ minority ẹlẹ́bọ lọ́wọ́ àjọ ìdàrí àlórí ààrin ìgbà o ibi Christian bá ti rọ́wọ́ mú bí Èkìtì Oǹdó lọ́jọ́ gọ́ọ̀nà ọbẹ̀ ibi àwọn náà bá ti rọ́wọ́ mú àwọn aláàjẹ gọ́ọ̀nà ọbẹ̀ o tí ó bá ti jẹ́ bẹ́ẹ̀ àpín bọ́ bá sì lá ìjà lọ àjà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jà àjà ìjà tí ń bẹ́ ń dásà gbogbo àgbáyé ní ìjà kẹ́gbẹ́rẹ̀ bí agbára kan wà gbogbo agbára tó sọ̀rọ̀ kó pọ̀ tó àpòjú ẹ̀ ní lọ́gásà ọ̀ ìjàdọ̀ Ísírẹ́lì kó fírí sí Gásà láàrin ọ̀sẹ̀ kan ló ti lọ́dọ̀ kan ẹni pàwá iyì ní kúfàwà kọ́bá ìpẹ́ bá pàwá àwọn afúnwà wà ìjẹ́ náà láìsẹ̀sẹ̀ owó sẹ́ni a máa gbádùn inú wọn máa dùn bí a bá wà lẹ́yìn ìgbà tẹ́ bá pàwá sí tó bá bẹ́ẹ̀ tẹ́ bá pàwá tẹ́bá ti pẹ́ sí tẹ́bá fẹ́ máa pa wá ẹ ti sílẹ̀ kún bónọ́ọ̀sì wa tàbí lè wà nìjọ náà ẹwọ́n rẹ̀ orí ibú kankan sí ẹlẹ̀ sí àtẹ́bá pa wá á kù tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ pa wá tá a bá dákú àdìmọ́ wà nìjọ náà àwọn kápẹ́ ilẹ̀ pa wá straight àdìjọ náà ẹ̀rù ikú ọ̀bà wa o táwọn bá wá pa yín tẹ́ bá sẹ́ àpò wọnú ọlọ́run lórí àgbọ̀rọ̀ pa yín ó ní abayín sọ̀rọ̀ ọlọ́run tẹ́ bá gbà bẹ́ẹ̀ bá gbà làkúndé ònàkó ẹ̀sìn tí justice ń bẹ́ bí ẹ̀sìn wá àlẹ́mí àti payé láíláí wọ́n bá lẹ́mí pẹ́ pa wá láàtọ́ àwọn Christian ọ̀lẹ́mí pé wọ́n pa wá o àwọn ẹlẹ́bọ̀bọ̀ ọ̀lẹ́mí pé wọ́n pa wá àmọ́ àwọn ọmọlúàbí àárín wọn là ń sọ o àwọn ẹ̀hẹ̀ náà ń bẹ láàrin yín o wọ́n bá wà láàrin ti àná àwọn aláwọ̀kọ́ gbógun tì wọ́n wọ́n bá wà láàrin ti àìgá àwọn aláàkọ́ gbogbo tì tẹ́ bá lẹ́bẹ̀ pé ẹlọ́mà pàtíṣẹ̀ kan ẹlọ́mà pẹ̀lẹ́bọ̀ kan kúrò àfẹ́yẹrí ẹ má rẹpísẹ́ǹtì wá o ẹ má sọ páwà lẹ́sẹ̀ kéré o lẹ́ǹgbìjà o tọ́rọ àtàkò yẹn pátápátá ni o àrán ẹ̀kọ́ bá rẹ pàtíṣẹ̀ kọ́ bá rẹ pẹ̀lẹ́bọ̀ àtijọ́ ń gbé ọjọ́ ti pọ̀ ó ti pẹ́ ebi ẹlẹ́bọ̀ náà ni ara Yorùbá jẹ́ tí Islam fi dé sẹ́gbà Islam ṣé àrí Christian ti gbà Islam ni ààrí pásítọ̀ tí gbà Islam ààrí oníbi chọ́ọ̀chì tí gbà Islam ìyẹn tó wa
tí muslim bá serious dáadáa tí wọ́n wà well organized more people tún máa wọnú kí ni inú Islam wọ́n kọ́ sọ pé ọ̀nà jagun èyí táwọn wí ní ìṣẹ̀lẹ̀ pé agbọ́n àwọn àmìlà káàkiri káàkiri lágbàáyé èyí tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ inú ìsìn ẹ má gbèsè nú lẹ́yìn tẹ́ ẹ bá ń gbèsè nú wípé ẹ pa mùsùlùmí ọ̀sìn wa àkíṣẹ́gun tá a bá mọ̀ yín àti rí yín tíjọba wa bá ṣe déédéé àwa lá ṣòfófó fúnjọba pé èyí ń múra ogun o ẹ lọ bá ní bá o ṣùgbọ́n tí a bá ṣe déédéé tó bá dá wa dá ẹ lè dá a mú o ẹ lè pa mùsùlùmí bẹ̀rẹ̀ kó ní wọ́n kàn fi pé lásán ni o torí kí ẹ̀rọ kan bẹ wọ́n máa ń yin báyìí ni torí bàtí ọba yé tá máa ń yin mọ́ o tó bá ti wọ náà yọra sásẹ́yìn ní ètò ní yin gan bẹ́ẹ̀ náà ni mùsùlùmí tó bá yín wa tó bá yín wa débì kan wọ́n dẹ̀ gẹ́ bí ṣé kí lè má kókó ẹranko kan mẹ́jọ pé tẹ́ bá lé kàgírí ẹ̀wọ̀n ẹ̀mẹ́dàpọ̀ rẹ̀ mọ́sọ̀ ìlú kan fún ilẹ̀ ìwẹ̀ láwà wọ́n ní ẹbá ìṣòro àgbẹ̀ gbogbo rẹ̀ àṣógbó tẹ́ẹ̀bá lè ṣùgbọ́n tó bá rí pé kò sí tó wọ́n lọ mọ́ ọ̀rọ̀ àpàjúdà ìṣòro ọpàjúdà òlájá bẹ̀rẹ̀ sọ́pọ̀ rẹ̀ ìṣòro ọpàjúdà ó ṣe gẹ́ni ajá ní ìsìnkọ́ lè tẹ́lẹ̀tẹ́lẹ̀ tájá ayé bá lé wa tẹ́ẹ̀bá sún ara kàgẹ́rẹ́ àwa náà pàjúdà o àwa tó wu àwa lásìkò yìí ni pé káàrí àgbékalẹ̀ mùsùlùmí gbékalẹ̀ ká tún orí mùsùlùmí sí kí wọ́n lé ètò wọ́n fún yín ní àwọn àwòrán ẹwà Islam ẹ bá fẹ́ gba Islam lóye ọgbà nítorí pé kí ìlú ọ̀dà àjọjà àǹfààní ẹ̀ ní àlàáfíà làwọn afẹ́ àfẹ́ ogun àfẹ́ wàhálà ẹ̀yin tẹ́ lérí ìkálẹ́tẹ̀sẹ̀ láìpẹ́ yìí ṣé ìgbà tí mo sọ ni àwọn tí wọ́n lérí bẹ́ńbì ẹ̀ẹ̀tọ́ ayẹ́dẹ̀mọ́tọ̀ pé ẹ̀yin lẹ́ ọ̀dà ẹ̀yin tẹ́ lọ sọ sórí íńtánẹ́ẹ̀tì pé ẹlẹ́bọ wọn náà ní láńlọ́ọ̀dù tẹ́nàtì ní kíni Muslim àti Christian tí wọ́n bá wá gbé Yorùbá kọ́ntì léyìn lọ sẹ́ẹ̀lì àárín èjì àti Christian náà tó náà wà too radical tó náà jọ ìwọ̀n tẹ́jọ́ ń ronú wípé àwọn Muslim yẹ àrùn ọ̀dá ṣé tí wọ́n gbé kọ́ntì léyìn lọ ẹ̀ẹ́lì àwọn kó bẹ̀rẹ̀ ọmọ ọkọ làwà àwa sì ní majority kò sí kọ́ntì kankan ilẹ̀ Yorùbá kankan ọjọ́ iwájú rẹ̀ àtòní ẹ̀ ká gbọ́dọ̀ mọ́dá sí àìmọ́jà dá sí bá ààrẹ rẹ̀ bá ń ṣe wá ààrẹ tó lóògùn ní o àgbádùn irú tí mo sọ ìgbà ẹ̀tọ́ wá nílà káyì yóò yí yóò sì máa gbádùn pẹ̀lú ọ̀rọ̀ mi ọmọ ìyá àmọ́ ẹ̀yin mùsùlùmí sẹ́ẹ̀rẹ́ àwọn ẹlẹ́bọ àwọn ló wà behind the Yorùbá nation àwọn kan bẹ́nu Christian àwọn náà wà behind the Yorùbá nation àwọn kan bẹ́nu politician àwọn náà ń fẹ́ Yorùbá nation àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ó ìhà ọ̀tọ̀ọ̀tọ̀ la kọ sí wọn ìhà tá a kọ sólóṣèlú ó náà ní kó lóṣèlú ọmọ wà ogun kọ́ kọ́ lẹ́ta ogun wa o àwọn òfin ogun nítorí pé Yorùbá ọlọ́lọ́tọ̀ kọ́ wá sọ pé ogun ni àjà ogun tí ọ̀bá láàká ìwò ẹ̀yìn olóṣèlú àjà ogun tí ọ̀bá láàká ìwò tẹ́ ẹ bá wá ogun tẹ́ ẹ bá wá àwọ̀ ọ̀wọ̀ náà bá ṣe sáfógun káàní forí kó ilé alíìsì lọ́tọ́ bá fẹ́ jagun máa jagun àwọn òjagun rádaràdá tí ò ní túmọ̀ mẹ́sẹ̀jì àwọn ẹ̀rọ olóṣèlú ẹjọ́ tó rí o ẹ̀tò déédé ẹ̀tò dáa gbogbo wa pátápátá lájọ láǹfààní tá a lè ṣe fúnra wa lábẹ́ kọ́ńtì kẹsùsù tó ń pè ní kíni Nàìjíríà tá a bá dẹ̀ pín láéláé láàmà rí aburú tí ń bẹ bí pínpín a lè wà ní kọ́ńtì ọ̀tọ̀ọ̀tọ̀ kí Ìgbò ní kọ́ńtì tiẹ̀ lọ́tọ̀ kí Yorùbá ní kọ́ńtì tiẹ̀ táwùsọ mọ́rọ̀ bá Hausa kò lè survive without Nàìjíríà àwọn náà lépo tẹ́ máa ń tàn wọ́n lépo wọ́n ní tí ẹ̀ ní gan nísàlẹ̀ rí tọ́rọpọ̀lọpọ̀ mẹ́rẹ pé kò yé wọ́n survive o Yorùbá ló sì survive àwọn náà ní nǹkan Ìgbò náà survive ṣùgbọ́n bí tí àwọn méjèèjì ó ti nídìí ara wa ọ̀pọ̀ tá a bá fìjà pín
tó bá padà jẹ́ kó ní ìdìsí náà a sì ní máa gbádùn ara náà ibi kọ́ńtì àti kọ́ńtì ṣe kéde wọ́n ṣàṣepọ̀ abẹ́ẹ̀kọ́ ni wọ́n jọ mọ bí wọ́n ṣe ṣe tí wọ́n jọ máa gbádùn ara wọn ibà àwọn kọ́ńtì kan bẹ kí Nàìjíríà bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò níbi kọ́ gba visa Nàìjíríà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn kọ́ńtì kan àdégbà visa tá a bá pè náà àdégbà visa lọ́dọ̀ ara wa a máa jọ máa ná ọ̀dọ̀ ara wa lè máa ṣàǹfààní ṣùgbọ́n tá a bá fi ogun pín àbàǹkàjẹ́ òun tọ́pọ̀ o tí mo fẹ́ sọ fẹ́ olóṣèlú ní problem pẹ̀lẹ́ olóṣèlú ibi ẹbí ẹ lọ àjọ ní country ni ẹ̀yin yàtọ̀ ṣùgbọ́n ìyẹn ẹlẹ́sìn tẹ́ ń bẹ́ẹ̀ tẹ́ ń kórìíra Islam àwa náà ò ní gbà á níbẹ̀ sí ń gbé bọ̀ àti lábẹ́ yìí ẹ lè decide wa tá a bá ní mùsùlùmí tí ń tẹ̀lé kì í sáwà ní represent tí mùsùlùmí tá a bá ń tẹ̀lé kì í sáwà ní represent fi ẹ̀ kó sì kí ni kò yé ìṣẹ̀lẹ̀ Bosnia ti gbọ́n wa bẹ̀tọ̀ gbọ́n òun lẹ́ta fún iṣẹ́ ìwòlẹ́ kí mùsùlùmí ilẹ̀ Yorùbá kọ́ sí kó tó di pa lọ sí iṣẹ́ ìwòlẹ́ ẹ̀ka sí kí ni solutions to problem ewu wà fún Yorùbá mùsùlùmí níbi ìgbàgbọ́ nítorí pé àwa mùsùlùmí tá a jẹ́ Yorùbá pàwọ́sá ń bẹ kọ́ńtì ọ̀nà àbàtàjọ sẹ́ra kẹjọ wù á papọ̀ ló fi ń tọ́ka sí pé Nigeria is a Muslim country tó ní wọ́n dá mùsùlùmí Yorùbá àtàwọ́sá pọ̀ gbọ́míyé tábàdà wà pọ̀ àwọn méjèèjì ò láàfún Nàìjíríà ní majority tí mùsùlùmí jẹ́ ní Nàìjíríà ó jẹ́ tẹ́ bá wá pín wa ibi táwa Yorùbá ó fi sí tá a jẹ́ mùsùlùmí minority lájẹ̀ wọ́n sọ àdìmọ̀ minority tẹ́ bá ní wọ́n ṣe bí ti Sudan tí náà ti Sudan lọ muslim ni wọ́n south Sudan lọ Christian ni wọ́n àwa mùsùlùmí south méjèèjì Igbo àti Yorùbá minority láàrin Christian ló máa jẹ́ majority Yorùbá yẹn minority a sì máa jẹ̀yà lọ́wọ́ majority especially tí ẹlẹ́yàmẹ̀yẹ ẹ̀sìn bó ṣe wà ìbá wà ẹ jẹ̀yà lẹ́yìn mùsùlùmí Yorùbá ẹ jẹ sẹ́gẹ̀yà ó lè ní tó bá jẹ́ pé mọ́tò sí mẹ́ta ní tí Ìgbò lọ ó sọ pẹ́rẹ́ díẹ̀ yóò kọ̀ wá àti Christian àtẹlẹ́bọ̀ tó bá rí bẹ́ẹ̀ mùsùlùmí ilẹ̀ Yorùbá tó bá ń bára dáadáa tí ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí tí mo fẹ́ mú solúsàn rẹ̀ wá níka ọ̀rọ̀ mi tí kọ̀bá fi lè sí solúsàn àwọn méjì ní ọ̀dà rẹ̀ yìí ó sì fi àjẹ́ yìí náà solúsàn ni pé ká gbé àwọn ìgbésẹ̀ kan tí wọ́n máa tọ́ka sí pé tẹ́ ẹ bá fẹ́ béèrè ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá in tí Christian bá sọ fún àwọn èèyàn rẹ̀ on behalf kílé to say on behalf of Yorùbá ìtẹ́lẹ̀ bàbá sọ fún àwọn èèyàn rẹ̀ ẹgbọ́dọ̀ ní tí táà náà sọ fáwọn èèyàn tí a táà jẹ́ majority nílẹ̀ Yorùbá àwa ò sọ pé a fẹ́ jẹ gàba lórí èèyàn ṣùgbọ́n fún wa ní ẹ̀tọ́ kíni majority àmọ́ tí mùsùlùmí tí ó bá jẹ́ bí mo ṣe sọ yìí ó lọ dájú kánmọ̀ yìí pé àwọn ò lè ṣe nǹkan kan lórúkọ Yorùbá generally àyàfi kán rí àwọn mùsùlùmí ń jókòó gẹ́gẹ́ bọ́ ṣe rí Christian jókòó àtẹlẹ́bọ ibẹ̀ yẹn wọ́n ní dùn wà lẹ́tọ̀ọ́ wa tọ́ra wà ń jókòó ó sì mẹ́ ò nígbò wọ́n sí kí ni tá a bá ti wà mẹ́ àjọpọ̀ yìí ìrìn jẹ́ wá gbà torí kọ̀ǹdíṣàn tí ilẹ̀ Yorùbá wà lónìí fẹ́ ni ọba lọ́pọlọ báwọ̀ tọ̀ lọ́pọlọ àbó tí rò ọlọ́pọlọ àbó tí rò fẹ́ni tí ọba rò àbó tí rò kọ̀ǹdíṣàn tá a wà lọ́wọ́lọ́wọ́ ọ̀dá àwọn fẹ́ kí kọ̀ǹdíṣàn yẹn kó change tó bá change ìṣòro tá a ní nígbà tá a ti fọ́ ìṣòro tá a mùsùlùmí ilẹ̀ Yorùbá ní nígbà tá a ti fọ́ tá a sì wà Nàìjíríà yìí a ní ìṣòro kan tó burú jáì èmi ọ̀mọ̀ èyí tí ó burú jù níṣòro tá a ní ká Nàìjíríà tó fọ́ àti ìṣòro tá a padà ní lẹ́yìn ìgbà tí Nàìjíríà bá fọ́ níbi tí ìṣòro wa tá a ní lọ́wọ́lọ́wọ́ tó yá ara ló mọ́ tó yá ọmọ bá ṣe wá solúsàn sí níbi tó pọ̀ dé lọ́wọ́lọ́wọ́ yìí yóò ìṣòro bóyá òun gan kìí ṣẹgbẹ́ ìṣòro tá a padà ní tí ọ̀bá sí Nàìjíríà ní níbi tí ìṣòro yẹn lágbára dé ìdí tá a fi ní ìdí ìta ń sọ láàárọ̀ yìí
kìí ṣe pé torí pé ẹnìkan halẹ̀ nìkan àbí tẹ́tì àwa mùsùlùmí ó ń tẹ́tì the national security of Yorùbá Muslim àti ṣe tàdí tí ó ń pe ara wọn ní láńlọ́ọ̀dù tí ó ń pe àwọn tẹ́nàtì tí ó ń ní ẹlẹ́sẹ̀ àjòjì ní á nílùú bàbá wa tí ó ti jọ bí wa nǹkan tó sí á ní lọ́jọ́ wọn ó ṣe bẹ́ẹ̀ bọ́n ṣe lè ta ẹnu sáwà láwọn oní Yorùbá ní ẹsẹ̀ kan tẹ́ ń sọ̀sọ̀kúsọ wọ́n à lè sọ bẹ́ẹ̀ sí Christian wọ́n lè sọ bẹ́ẹ̀ tẹ́ bá wù àgámọ̀ pé ìtàwọn wí àwọn tí yunifásitì ń bẹ lọ́wọ́ wọn tí gbogbo báńkì ń bẹ lọ́wọ́ wọn àwọn náà ń gba sálárì ìjọba jù àwọn náà ní gbogbo kóòtù àwọn náà pẹ̀lú security tí wọ́n bá ní Nàìjíríà pé Yorùbá lónìí property tá a fi ṣèjọba majority àwọn tó hold the property Christian ní á ṣé kò rí bẹ́ẹ̀ ni all government public establishment àti sùkúrò àti bá àtàwọn àwọn ọlọ́pàá ìgbìmọ̀ lórí wá gbọ́dọ̀ wípé ìṣòro ń bẹ gẹ́gẹ́ ní ìsìn lọ́wọ́lọ́wọ́ tí ń dààmú ẹ̀yin mùsùlùmí iná ní ìṣòro àìníláárí lè fi àìníláárí wọ new country ẹ máa rìnrìn mẹ́lẹ́rú àwọn ará yòókù ilẹ̀ ayà lọ́tọ̀ọ̀tọ̀ àwọn kan ń sọ̀rọ̀ kan pé Yorùbá ní ẹjẹ́ agbélárugẹ ẹjẹ́ afẹ́sẹ̀lẹ̀ fọ́fẹ́ sórí burúkú ni kí ni ọ̀fẹ́sẹ̀lẹ̀ táàlù ń bá sọ bóyá wọn tẹ́ẹ̀jọ mọ́ ọmọẹ̀sìn ọ̀fọ́fẹ́sìn ẹ̀sìn ọ̀tá ọ̀la kọwọ́pọ́lọ́ rẹ kọwọ́kan rẹ mọ̀náfìkì ní ọkàn ń sọ̀rọ̀ jáde ni ẹlòmí gan ní orúgbó tó wé láwà ní kọ̀dẹ̀sẹ́sì yẹn lọ́kẹ̀ ìwọ́n fẹ́ sọ fẹ́ mi pé kébì ọ̀fẹ́sìn lẹ̀ kí wá Yorùbá mẹ́sẹ̀ tó ní kí sọ́dárì jẹ́ náà lẹ́tí wọn àdóhùn ni ó sọ fún Ọlọ́run pé Yorùbá tẹ́sẹ̀ ló ṣe Ọlọ́run gbọ́dọ̀ fi ná oníkì mọ́ ẹgbẹ́ Yorùbá lárugẹ tá ń dá Yorùbá tó ní jẹ́ lárugẹ bí ọ̀bà yí ó yà wá orí ikú ló fi lọ níhùn kí èèyàn sọ pé ẹ mọ́jà kẹsì kún nítorí ìjọmọ̀ ìyá Yorùbá wa bí ìjọmọ̀ Yorùbá wa ìjọmọ̀ ìyá wa Yorùbá wa bí ọ̀bà lè ṣe é ṣe nítorí ẹ̀sìn wa ẹ̀gbọ́n mi yé ọmọ ṣe ẹ̀sìn mi dá pọ̀ kọjá kí wọ́n sọ pé tó tó mo fẹ́ jẹ́ kọ́mọ ìyá wà láàrin ìgbà àti ẹ kí ni wọ́n á drop ẹ̀sìn mi ìgbà tí Awólọ́wọ̀ láti gbà Awólọ́wọ̀ tí wọ́n sọ ló ẹ̀ jáde níwájú Ahmadu Bello sẹ́nàtà Ahmadu Bello fi reply Awólọ́wọ̀ ní ẹ̀já gbàgbé ẹ̀sìn ẹ̀sìn ká fi ọ̀rọ̀ ẹ̀sìn lẹ̀ ká fi jọ sàṣepọ̀ Sàdáwó náà Awólọ́wọ̀ ṣẹ̀ nílẹ̀ Haúsá wá fún ọwá reply rẹ̀ pẹ́ rárá ẹ mẹ́jọ àgbàgbé ẹ̀sìn wa ẹjọ́ kálukú mẹ́sìn ẹ̀ lọ́wọ́ àmọ́ ká recognize kíni differences ti bá bẹ̀rẹ̀ àná ó ti mọ̀ pé mùsùlùmí lè mi gbà pé mùsùlùmí lè mi ìní kí wọ́n jẹ́ mùsùlùmí kébí náà bá kò Christian ní ọ́ ẹgbẹ́ ìrùsẹ̀ kẹ́kọ̀ọ́ náà fẹ́ gba lẹ́bọ̀ nìwọ Muslim nìwọ ṣùgbọ́n ká gbàgbé ẹ̀sìn àwọn olùgbàgbé ẹ̀sìn àwọn àhóòdì ẹ̀sìn wa lọ́wọ́ àdìfílẹ̀